Salaam alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Bíọ́lá Fowóṣeré. Mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Kí ló dé náà? Ó dẹ̀ wá tẹnu mọ́ pé mi lè lọ. Mo ní ẹjẹ́ ìta sọ̀wọ́ yín fún yín. Ó sọ mi pé mo ní mi lè bọ́ sọ́lẹ̀. Ṣé sọ mi pé lọ́sọ́lẹ̀ àti mi lójú pé gbogbo wa la rí fídíò yìí tí ó ń trend lórí social media lórí Bíọ́lá Fowóṣeré àti ìyá Ọ̀yọ́ tó fi mọ́ director fíìmù kan tí wọ́n pè ní Olórí Láàfin. And to be honest, nígbà tí mi rí fídíò yẹn, I trust it to be a skit. I don't know why. Mi ò mọ reason tí mo ṣe lérò pé eré ló ń fi ṣe. I mean, mo reason because gbà tí mi rí, I was even watching it with someone and I said kò rí òjọ́. Bóyá mo believe pé director yẹn ti sọ ju ọ̀rọ̀ tó yẹ kó sọ lọ tó yẹ pé ó rí o. That not kò sí ẹni tó rí ẹ̀ pé kan tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tí director yẹn sọ sí Fowóṣeré. As in, mo mean Bíọ́lá. Kò sẹ́ni tó rí ẹ̀ pé kan tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́yẹn on a normal ground. Even tó bá jẹ́jà. Bóyá nǹkan tèmi ṣe conclude wípé skit ni nìyẹn. Not until hours later ni mo wá rí tí àwọn tí wọ́n wà involved nínú skit yẹn, nínú so-called skit. Ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀, nínú tó ń pè ní skit. Ó wá ń jáde síta láti apologize, wípé àwọn ò mean nǹkan táwọn ṣe nínú skit yẹn. Ẹ tẹ̀yẹ́ kí n kọ́kọ́ play skit yẹn fún yín náà mò ń bọ̀. Kí ló dé náà? Ó dẹ̀ wá tẹnu mọ́ pé mi lè lọ. Mo ní ẹjẹ́ ìta sọ̀wọ́ yín fún yín. Ó sọ mi pé mo ní mi lè bọ́ sọ́lẹ̀. Ṣé sọ mi pé lọ́sọ́lẹ̀ àfilẹ̀ ìyá ni? Ó ní mo fẹ́ sọ lórí. Ṣé mi ìbéèrè? Èmi ò lè bọ́ sọ tèmi ò lè sí ní kí o mi lẹ̀. Ojú yín ni mò ń tí Ó o. bá ti máa jẹ́ ló máa jẹ́. Bí ọlọ́run kúrò iṣẹ́ ti iṣẹ́. Ọlọ́run kúrò iṣẹ́ ti ní. Ẹjẹ́ ìbéèrè fẹ́ sọ̀rọ̀ wẹ̀. Àyẹ̀fẹ́ ìbéèrè fún iṣẹ́ ti ní o. Máa kúrò tí o sì tó bẹ́ẹ̀ ṣe Bẹ́ẹ̀ ṣe máa ṣe mistake yẹn. Kò sí nǹkan tó fẹ́. Gbogbo àwọn ladies ẹ̀kọ́ yìí nǹkan tó ń ṣe tó fi rówó nìyẹn. Ẹ gbàgbé ẹ̀sìn tó ń ṣe láti bẹ̀rẹ̀ ayé ní ẹ̀rọ mọ́tò. Now, the way tẹ́yìn ṣe rí skit yẹn, ṣe believe wípé ní ìmọ̀lẹ́ tí mo ṣe ní ìlú tí mo ṣe ń pè ní skit ẹ̀yìn. The way tẹ́yìn ṣe rí so-called skit yẹn, ní tí wọ́n pè ní skit, ṣe ìbílí pé wọ́n fi ṣe ní àbí òótọ́ ni. Because àwọn kan believe pé despite the various apology tí gbogbo àwọn tó wà involved tí wọ́n ń tender pé gbogbo bó ṣe ń bẹ̀bẹ̀ pé ẹ má bínú skit la ṣe pé still àwọn ò believe pé skit ni wípé ó real. Okay, the way táyìn ṣe rí ṣe believe pé skit ni. Let me ask you that, but before I proceed kí n tó tẹ̀síwájú mo tún bọ̀ ẹ jẹ́ kí n tún play fún yín. Ọmọ náà fi mí lẹ̀ bí tí mi bá kọ́lé sí mi bá rẹ mọ́tò Ọlọ́run mi tó mi Ọlọ́run mi àjọba yóò lójú Ọlọ́run máa jọ lójú mi ò ní ṣẹ́ra mi lẹ̀ máa yà fún Ọlọ́run padà mi ò ní ṣẹ́ra mi sílẹ̀ máa dẹ̀ lọ dùnmọ́ mi wá gbowó yín padà mi ò ní ṣẹ́ra mi sílẹ̀ o ṣe sọ pé kó máa ṣẹ́ra sílẹ̀ ńgbà tẹ̀ pè mí sí kíní ó sọ fẹ́ mi pé olóṣó ni wọ́n pè ok mi ìwà bẹ́ẹ̀ ṣé mo bèèrè lọ́wọ́ yín pé ṣé mo ṣe ẹni sùúrù tẹ bá ṣẹ́ra sílẹ̀ ó wọ̀ fún ilẹ̀ fi ṣẹ́ra yín sílẹ̀ mo bí yín ṣé mi ìbèèrè lọ́wọ́ yín mo ní irú olórí wo ẹni nọ́mà olórí. ẹ̀yin fans ẹ bá dúró Skiti la ṣe o. Àwọn èdè àkójọ tó ń ṣẹlẹ̀ ní kò ṣára lẹ̀ o. They are working so hard to tender the apology. I don't know why. Àwọn kan sọ wípé bóyá àwọn tampan wọ́n ti bẹ̀rẹ̀ sí ní finá mọ́ wọn underground and all that so and this and that. Anyways, ìyẹn wà obvious kò fojú hàn sí wa. But lẹ́yìn tí gbogbo wọn ti wájọ tender apology tẹ́ wò tán yẹn. Now, ó yẹ kó lọ bẹ́ẹ̀. Everything there goes like that. Whoever wants to believe it's a skit should believe.
whoever tí ó wà dẹ̀ ní believe pé skit ni kó má believe ẹni tó bá fẹ́ gbàgbọ́ pé skit ni kó gbàgbọ́ pé skit ni àbí at least téèyàn ò bá ṣẹ̀ tí wọ́n wá ní okay sọ pé ẹ má bínú tó dẹ̀ sọ pé ẹ má bínú ṣó tún ní láti tún go extra miles láti tún bẹ̀bẹ̀ ni ibẹ̀ lóyò tí èmi mọ̀ o later mo wá ṣe rí wípé individually àwọn tí wọ́n wà involved nínú skit yẹn wọ́n tún lọ ń ṣe individual video. Why do they need so that energy to convince us that it was actually a skit? Kí ló tí wọ́n ní láti fi agídí because mo rí pé wọ́n ti wà desperate to let us know it's a skit. Yes, even tí gbogbo wọn bá ṣe fídíò individually kí wọ́n ṣe bó ṣe ẹni tí ò ní gbàgbọ́ pé skit ni náà ò ní gbàgbọ́ pé skit ni ẹni tó lè máa believe but to me if you ask me I first thought it was a skit nígbà tí mo wò ó mo fi pé skit ni but nígbà tó ti wá di pé gbogbo wọn apologize they are putting too much energy in their apologies. Mo ti wá fi pé no, it seems this is not a skit, this wasn't a skit and kò ń ṣe sorry pé kò kí ń ṣe skit ipe wọ́n dẹ̀ fẹ́ fi tipátipá jẹ́ I don't know but I'm at the comment section to read from you guys because later I consulted few people about this that they are saying kò ń ṣe skit kọ́ wọ́n kàn fẹ́ force wọn láti tender apology wọn ni bóyá àwọn olórí ẹgbẹ́ wọn tampan wọ́n ti sanction wọn ní underground and they have told them to do the needful and all that. I wasn't sure of that. Oda ẹ jẹ́ kí n wo comment section kí lẹ lérò nípa kíní yìí so-called skit tí ó ń trend on social media. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Bíọ́lá Fowóṣeré. Mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lódò lẹ́yìn odi pé kẹ́ má bínú sí nǹkan tó ṣẹlẹ̀ lánàá. Skit là ń yà ẹ má bínú a fẹ́ fi promote iṣẹ́ yẹn ni a fi bà ẹgbẹ́ wa lórúkọ jẹ́. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹgbẹ́ tampan lápapọ̀ ẹ má bínú sí mi. Ọmọdé ò kì í mórí jẹ kó má ra lọ́wọ́. Báyọ̀ jẹ́ èèyàn gidi sí mi ó dẹ̀ jẹ́ good director. Gbogbo ẹgbẹ́ tampan lápapọ̀ ẹ má bínú. Ó bẹ̀rẹ̀ láti orí president wa dé gbogbo àwọn tọ́rọ̀ kan àti gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ẹ má bínú. Skit là ń yà gbogbo bí tá bá ti fi ṣẹ̀yìn ẹ dáríjì wá ọmọdé ló ṣe wá ẹ má bínú torí Ọlọ́run abẹ́yìn ni mo fi Ọlọ́run àti Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀yìn ẹ má bínú nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó tán síbẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi skit ni. ọ̀rọ̀ ẹ káàsán ní gbogbo ibikíbi tẹ́ ti gbé gbọ́ mi o ẹ̀yin tèmi ní gbogbo orílẹ̀-èdè tẹ́ bá wà tẹ́ ti ń gbọ́ mi ẹ dákun mo mọ̀ wá take apology ni lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí péèjì Ẹwàtómi Àṣàkẹ́ lánàá lórí ọ̀rọ̀ ọbọ̀sọ́lẹ̀ àbọ̀sọ́ká fi ya fíìmù ẹ dákun skit ni o èmi ìyá Ọ̀yọ́ tẹ̀sí mọ̀ bí ẹni mo wó èmi ọ̀ya skit ni wọn èpè mi sí gbogbo tí wọ́n máa ya skit o ìkan tí wọ́n pè mí sí re o ni mo bá tẹ́rí sí ohun ọ̀mọ̀ pé ibi tí ọjà sí re wọ́n pè mí sẹ́rí ibi tí mo ṣe skit wọ́n èpè mi ìyí tí wọ́n pè mí sí náà rí àkọ́kọ́ jẹ́ ewé mi skit re o mo bọ́ bẹ̀ tán lọ́jà lẹ́bù mi mọ́ lọ́wọ́ o ẹ dákun o gbogbo ẹgbẹ́ tampan lápapọ̀ mọ bẹ̀ yín o mọ bẹ̀bẹ̀ o ẹ dákun o pírẹsidẹ́ǹtì gbogbo ẹ̀yin olóyè ẹ má bínú sí mi o wọ́n ní mọ wí ní dẹ́ni mọ wí náà mò ń wí o mọ àlọ́ọ̀bọ̀ sọ mọ bọ́ àlọ́ọ̀bọ̀ sọ mọ. ẹ kú ọjọ́ rere ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ni Ọláìwọlá Maruf Abíọ́lá tí gbogbo yẹn mọ̀ sí Òjó Àjàǹbàdàn. Ẹ jọ̀ọ́ mo wá láti wá correct impression àwọn èèyàn àwọn olólùfẹ́ wa lórí prank skit kan tá a ṣe fún Olóṣòláàfin ní location tí Ẹwàtómi Àṣàkẹ́ tó play role olórì pé wọ́n ní kó síra sílẹ̀ no orí bẹ́ẹ̀ o wàláhì tàláhì súnmọ́bì láìláṣàláwà skit ni kò ń ṣe real wàláhì. Àkọ́kọ́ náà ibi tí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe take ẹ fìfẹ́ hàn sí wa ni torí pé ẹ̀ ń follow wa lágbára Ọlọ́run ní padà lẹ́yìn tí náà. Firstly kò possible kí director kan dúró ti actor lọ́rùn pé dandan kó bọ́ra sílẹ̀ ń hòhò kó fi wá heart ẹ kọ́kọ́ mọ̀ pé yẹn kọ́kọ́ possible náà òun náà ní fẹ́ bá kárí ara ìjẹ́ náà èyí nìyẹn. Ẹ̀kejì ni pé so wá rọrùn ká máa fa nǹkan bẹ́ẹ̀ ká dẹ̀ mú fóònù fúnra wa ká máa record ẹ̀ prank ní a kàn fẹ́ fi promote movie yẹn ni wàláì so bí